Ìwòye again. August 20, 2024. Wọn ò bá wa ṣeré rárá o. Àwọn ọmọ Gàmbàrí no dey play with us at all. August 20, 2024. Wọ́n tún wọlé. And ìjọba ò rí sójà tó máa deploy láti lọ stop wọn. Ṣó ìmìbá máa mú wá. Ṣùgbọ́n torí gbogbo àwọn tí wọ́n pariwo pé kí àwọn ọ̀dọ́ ìlú dìde. Ẹ dìde, ẹ jà fúnra yín, ẹ dìde, ẹ ṣe gbá, ẹ ṣàwo. Àwọn ọ̀dọ́ ìlú ti pera wọn dìde. Gbogbo wọn ṣe tán láti jà fúnra wọn. Ṣùgbọ́n ṣé mọ̀ wípé ìjọba tí wọ́n lọ ń dùn kòkò mọ́ wọn pé tó bá ṣe anything, a máa kó gbogbo wọn. Ẹ̀yin tẹ́ wo show tí mo ṣe lánàá. Around this time lánàá náà ni mo ṣe show. Tí mo ní àwọn Fúlàní ń pa wọ́n lọ́wọ́ ní Ìwòye tí mo fa àwọn videos kan hàn yín. Àwọn ọ̀dọ́ ti dìde. Àwọn náà ti kóra wọn jọ. Kò possible. Mo kí yín ẹ káàbọ̀. Kẹ́ mọ́ wá pa wá ń pàkúpà. Àwọn ọ̀dọ́ náà dìde. Wọ́n ta bíọ́bíọ́. Àwọn náà láwọn ò ní gbà. Fídíò wọn wà bí màá fi hàn yín. Ṣùgbọ́n ìjọba tún lọ halẹ̀ mọ́ àwọn Yorùbá. Bí tó bá ṣe anything, a máa arrest gbogbo wọn. Ṣé ká káwọ́ dání ni àbí ká káwọ́ kò? Ẹnìkan send kinní kan sí mi. Nítorí pé mi ò tí rí fídíò yẹn. Mi ò jẹ́ kí n lè gbé wá fún yín. Yes, mo ti ní kàn send video sí mi. Tó máa send video sí mi, I will let you know. Ẹ kí n kà fún yín. Wọ́n ní war alert. This is to inform you that the great Fulani work happening right now at Ìwòye Ketu, Ìwòye Ìmẹ̀kọ, Àfọ̀n, Ogun State. Emergency. Please repost for government help. Ẹni wá fi emoji ẹkún sí. Sọpọ̀ tí kò ní Ìwòye Ìmẹ̀kọ nìkan. Wọ́n tún ti wọ Ìwòye Ketu. But eléyìí nítorí pé wọ́n ti fún mi ní fídíò ti Ìwòye Ketu, tí Ìwòye Àfọ̀n Ìmẹ̀kọ nìkan láti ń gbà. So lẹ́ni on the 20, àtẹ́nà tó bá ti ń ṣe fídíò kó máa fi déètì sí, wọ́n dẹ̀ fi déètì sí fún wa. Kò ti ṣe wá Ọlọ́run. A kò lè máa pretend bí ẹni pé àbúrò kan ń ṣe wá. Now let's go to Ìwòye Ketu. Ilé tó kù ṣẹlẹ̀ nísinsìnyí. Wípé àwọn Fúlàní ti wọ ọpọlọ, wọ́n ti ń pa àwọn èèyàn lókun. Léèní gangan báyìí ń sọ̀rọ̀ lọ́wọ́ ní èní on the 20 ọjọ́ Tuesday ní ọ̀sán láago kan ọ̀sán báyìí la wà báyìí. Gbogbo àwọn àgbààgbà gbogbo everybody ló wà ń bì báyìí. So níwòye náà ni o, níwòye kan náà ni o. Orúkọ ẹ̀sà. A tó ń pa èèyàn lọ́wọ́lọ́wọ́. Pastor Joseph. Ṣé gbọ́? Wọ́n tún pààyàn lọ́wọ́lọ́wọ́. Bá mi share video yìí. Facebook, please release this program. Àbáwọn èèyàn ti sùn ni. Facebook, please release this program. Oh, it's an informative program. Please release it. People need to see this so they will know how they will escape. We are giving people information how they will escape. Facebook, please release this program. I take God beg you. Ọ̀nà ti gbọ́ yín. Wọ́n ní wọ́n pààyàn. Wọ́n ti inú ìlú náà wọ̀ lánàá. Ẹni oko ni wọ́n wọ̀ lọ. Ẹ ṣáà gbọ́ date. Ẹ gbọ́ date àbí? Mo kí ẹ káàbọ̀. Then torí tí mo ṣe wá gangan onígbà táwọn ọ̀dọ́ ìlú tí wọ́n pera wọn jọ tí wọ́n dìde láti jà padà. Tán wá ní ọlọ́pàá ń halẹ̀ mọ́ wọn. Àwọn àgbàlẹ̀ Yorùbá dẹ̀ dákẹ́. Àwọn àgbàlẹ̀ Yorùbá dẹ̀ ń wò wá. Wọ́n ò dẹ̀ sọ̀rọ̀. Ẹ bá mi share program. Ta ló máa gbà wá pàápàá? Ta ló máa ṣalẹ́ni tó lè gbà wá ṣá? Ṣalẹ́ni bọ̀dì? Ṣáṣì ní àwọn àgbàgbà ńlẹ̀ Yorùbá
You say what happened again? They don't come again now. It didn't look 7 days. They don't come again. They didn't look for and still they continue. Àwọn ọ̀dọ́ wá dìde, ìjọba wá halẹ̀ mọ́ wọn pé tó bá ṣe anything, àwọn máa kó gbogbo wọn nílẹ̀ Yorùbá. So wọ́n fẹ́ kí àwa ṣàkọ́wọ́ wa dání báyìí kó máa pa wá díẹ̀díẹ̀. Mo mú wá pé because lánàá àwọn èèyàn ń bínú, mo ka comment àwọn èèyàn. They should stand up and fight for themselves. Oh, they should defend themselves. Oh, they should do this. So now they are ready to defend themselves. But only people might defend ara wọn. Amako. Let's hear from them. Okay, and tell me what happened. Just listen to this. Ní èní on the 20 ọjọ́ Tuesday ní ọ̀sán láago kan ọ̀sán báyìí la wà báyìí gbogbo àwọn àgbààgbà gbogbo everybody ló wà níbí báyìí so níwòye náà ni o níwòye kan náà ni o. orúkọ ẹ̀ sà. a tó ń payà lọ́wọ́lọ́wọ́. Pastor Joseph. Wọ́n tún pa èèyàn lọ́wọ́lọ́wọ́ ṣe gbọ́ láti jèjé 7 days. Buhari wà ńbẹ̀ à ń pariwo pé Buhari ló wà ńbẹ̀ ọmọ Fúlàní ni. Tinubu ló wà ńbẹ̀ ńsìn ṣé Tinubu ráyè tiwa. Ṣé Tinubu ráyè tiwa. Ó mà ṣe. Náà àwọn ọ̀dọ́ tí wọ́n dìde tí wọ́n kóra wọn jọ pé àwọn náà máa jà padà. Àwọn ò ní gbà kí wọ́n pa wọn. Mi ní fẹ́ show àwọn ọ̀dọ́ yẹn fún yín torí Facebook ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Ẹ má allow anybody láti wọlé wá. Àṣẹ. Ṣé ń gbọ́ kíní ṣó loud ṣá? Ṣé kíní ṣé ń gbọ́ ṣá? Mi fẹ́ ṣojú wọn ni. Ṣé ń gbọ́? Please let me see it in the comment section if you are hearing me. If you are hearing them. Mo ṣe máa sọ ní Yorùbá general Yorùbá fún yín. But ẹ̀yin náà máa gbọ́ díẹ̀díẹ̀. Yes, God bless you. Ẹ má allow anybody láti wọlé wá. Àṣẹ. Ṣé gbọ́ nǹkan tí wọ́n tún sọ? Ẹ gbọ́ àbúrò Adélé wọ́n ti fin níná wọ́n ti yìnbọn fún another person bí wọ́n ṣe ń pa àwọn ọ̀dọ́ wa nìyẹn o. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n wà ńbẹ̀ o wọ́n fọwọ́ lẹ́rán wọ́n ṣe bí ẹni pé àwọn ò tiẹ̀ gbọ́ nǹkan kan. Another one wọ́n ti fin níná láì ṣe òkété láyé pé èèyàn wọ sa òkété lọ fín òkété níná wọ́n ti fin níná wọ́n ti yìnbọn fún àwọn ọ̀dọ́ ni wọ́n sọ̀rọ̀ yìí. Àwọn kankan padà ṣẹlẹ̀ ní sínsínsínsín ni a wà ń bí báyìí o. Àwọn kankan padà ṣẹlẹ̀ nìyẹn. Grace. Ẹ má bínú ọ̀gá mi o. Mo jẹ́ ká láyé máa mọ̀ ní. Ní sùúrù comrade. ẹnìkan náà ti send ọ̀rọ̀ yẹn sí kinní kan
ẹni tó dáhùn send ọ̀rọ̀ yẹn sí kíní ẹ bá mi tún ọ̀rọ̀ yẹn sọ ẹ bá mi tún kíní yẹn kọ so I can see it. ẹ bá mi tún nǹkan tẹ́ kọ ẹ bá mi tún sọ pé ti send ẹsẹ nìkan. ẹ má bínú bí mo ṣe ń ṣe àbí tínú bá dùn lórí máa ń yá ẹ má bínú bí mo ṣe ń ṣe ó lè má tẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ ẹ má bínú. nígbà tí wọ́n pa wọ́n lánàá wọ́n ké sọ́lọ́pàá DPO wá síbẹ̀ DPO bá wọn sọ DPO kú òtán wọ́n tún yìnbọn fẹ́ lòmíì lẹ́yìn tí DPO kú òtán wọ́n lè tún wá dàbọn bolẹ̀ wọ́n tún yìnbọn fẹ́ lòmíì ọlọ́pàá tó wá wà mẹ́sàn fún wọn pé tẹ́ bá retaliate wọ́n á arrest gbogbo yín ó wá ń ya fọ́tò àwọn ọmọ Yorùbá ó ń ṣe fídíò àwọn ọmọ Yorùbá àwọn tí wọ́n ti jà ó eléyìí of Ogun State ẹ bá mi tag àwọn tó yẹ kẹ́ tag ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ lẹ́nu wọn yẹn tí wọ́n bá jà padà òun á arrest wọn láti Ìjẹ̀jẹ̀ tí wọ́n ti ń pa wọ́n níwòye láti Ìjẹ̀jẹ̀ tí wọ́n ti ń pa wọ́n ní ìwòye DPO ẹ̀ṣẹ̀ ráyè lọ síbẹ̀ ní èní on the 20 ìwòye àfọ́nà sọ pé wọ́n ṣe tẹ́lẹ̀ wọ́n náà tún ti mú ìwòye mi ò kí ń ṣèlú mi so mi ní rántí orúkọ ẹ̀ kí n wo wọ́n náà tún ti mú ìwòye ìkejì mo fẹ́ wò kejì ìwòye Kétumọ̀ ìwòye Mẹ́kọ́ Àfọ́n I don't know bí wọ́n bí ìwòye yẹn ṣe jẹ́ bóyá pọ̀ tó now ó lè wá ń gbọ́ lẹ́nu wọn sì pé lẹ́yìn tí DPO wá tí DPO lọ ẹ má ẹni tẹ́ wọ́n ti pa ìyẹn o ìyẹn náà ti lọ nìyẹn o -1 ní o -2 ní o ẹ̀yin Yorùbá ẹ ṣá to the commando Ọlánrewájú Domingo to okay thank you sir ẹ bá wa share video yìí káàkiri gbogbo ẹni tó yẹ kó gbọ́ ẹ jẹ́ kí wọ́n gbọ́ torí lẹ́yìn àpọ́nlé o àbùkù ló kàn o ìjọkànjọkàn àwọn kan ní ìlú ọba ńlá ni Elizabeth ọba ńlá ẹ bá mi hashtag Elizabeth ọba ńlá ẹ bá mi share ẹ kó dé ọ̀dọ̀ Elizabeth ọba ńlá mo rí comment yẹn lánàá but mo relate ẹnìkan tó ti wá kọ nísìn wọ́n ní ìlú Elizabeth ọba ńlá ni and she keep quiet she keep mute nígbà tá à ń pariwo Yorùbá nation wà lára àwọn tí wọ́n ń bú wa ó wà lára àwọn tó tẹ̀ dojúkọ yèmí bó jẹ́ pé bó jẹ́ àdúrà mọ̀ páwọn aráàlú wọn tó bá rí ṣòyí wọ́n máa ṣe fóun náà DPO ti wá wọ́n ṣe ráyè lẹ́yìn ìjọ́ méje àti wá bá wọn settle ẹ̀ fẹ́yìn tẹ́ bá wo show yẹn ẹ̀wọ̀n wo show yẹn lánàá bá wọn settle ẹ̀ oníkálukú máa lọ ẹ̀yin tí wọ́n ti pa àwọn èèyàn yín ẹ lọ àwọn òkú yín ẹ lọ sin àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá tí wọ́n pa ẹ ṣáà lọ bò wọ́n mọ́lẹ̀ as usual àbí as usual kọ́ ẹ lọ bò wọ́n mọ́lẹ̀ kò nídìí ká kó wọn ẹ fọwọ́ wọ́nú ajọmọ máa gbé náà ní ìbí wọn Nàìjíríà náà ní kí lẹ fẹ́ ká ṣe sí àwọn ọmọ ìjọba náà ń sọ̀rọ̀ àwọn first citizen náà ń sọ̀rọ̀ ìlú tí Yorùbá ò ti jẹ́ nǹkan kan. ẹ máa bá mi telephone like button lórí show ẹ má yẹ kí wọ́n já show yìí bọ́lẹ̀. Facebook, why are you not recommending this show? Facebook, why we need your recommendation on this show. Facebook, why are you not recommending this show? Why are you not recommending this show? On Facebook, we need your recommendation on this show. Facebook, we need your recommendation. Facebook, we just need your recommendation on this show. Ẹ bá wà lórí ẹ bá mi máa ṣe love and like ẹ bá mi máa kọ comment. So a lè rìn dáadáa. Because àná yẹn rìn, àwọn èèyàn dẹ̀ rí dáadáa. Ọlá pé àwọn èèyàn rí dáadáa, náà la ṣe ráwọn tí wọ́n fún wa ní information mi lé ní. Nǹkan tó tún ṣẹlẹ̀ ní. Nǹkan tó tún ṣẹlẹ̀ bó tún ṣe ń lọ ní.
ó lẹ wá ń gbọ́n sí tí wọ́n sọ fún wọn pé tán bá gbin pẹ́kẹ́ tán bá dún nǹkan á ṣe wọ́n. Abbas Ayọ̀mídé Musbau ṣó gbádùn ó wá sínú inbox mi ó ní nothing of such happen in Ìwòyè Ogun State ṣé lè gbádùn. Despite all these videos, Abbas Ayọ̀mídé, I am blocking you. Ma block anything. But mo kàn fẹ́ bi ẹ́ pé ṣé o ní àlàáfíà. Let me just block you. Ma block any inbox mi, any kíni mi wá wà lórí Facebook wá máa wò mí. I just have to block you. You hear? Ọmọ Yorùbá ló ń sọ wípé nothing of such happen in Ìwòyè Ogun State. Nǹkan ti ṣe wá. Àwọn ọmọ àlè pọ̀ gan ní ilẹ̀ Yorùbá. Ọlọ́run fún wa nílẹ̀ Yorùbá. Ọlọ́run bá wa gba ilẹ̀ wa. Tó bá wá gba ilẹ̀ wa tán, a ní di DNA test tó pọ̀. Abbas lórúkọ ẹ náà. You are Abbas. Abbas ni ẹ, so when Abbas talk, I don't. This is Ìwòyè. Oh, there is nothing of such happen. I said. They don't flag the show you. Ṣẹ́gbọ́n DPO wá Abbas. Well, Abbas lórúkọ ẹ. When I see that kind of name, I know. Ẹ̀yin àwọn Fúlàní lè máa pè sí, lè máa gbè sí. Ṣé mi ni mo kúrò Nàìjíríà? Ṣé mi ni? Torí Facebook nìkan tí mò ń ṣe. Ṣé mi rèé? Ṣé mi ni mo kúrò Nàìjíríà? Èmi ló ń wò yẹn. Àbí àwọn ọ̀dọ́ ìlú lẹ́yìn tí wọ́n bẹ̀ pé wọ́n ti fi àbúrò Adédé níná nísìnyìí. Ìyẹn ní ṣégbà tí DPO wà ńbẹ̀. Wọ́n ní lẹ́yìn tí DPO lọ tán. DPO lọ síbẹ̀ lọ bá wọn settle ẹ̀. Ẹ̀yin tẹ́tí tó kù yẹn tẹ́yìn ẹ lọ yanjú ẹ̀. Ẹ má jà mọ́. Yorùbá kúkú gọ̀, àbá àgọ̀ ni. A máa gbà sí DPO lẹ́nu náà ni. A máa gbà sí DPO lẹ́nu náà ni. DPO tún wá kú ọ̀nbẹ̀ tán, wọ́n tún wá rọ̀bọ̀n bọ ẹlòmíì. Abbas, I will not blame you. Speaker tó bọ́ta pé ẹni tó bá mọ national anthem múkà, ó bá san 3 million. Abbas lórúkọ ẹ̀, Tajudeen Abbas lòun náà ń jẹ́. Speaker tó bọ́ta pé ní bá ti sọ̀rọ̀ agitation, ó máa lọ sí ẹ̀wọ̀n 25 years. Abbas lórúkọ tiẹ̀ náà. So why will I blame you? Why? I will not blame you. You are Abbas. I don't know. I'm just, I am, you know, come on, soon, o kàn, o ṣá sú mi ni, o ní. Ṣé mi lélẹ́yìí? Kí lẹ sọ pé ṣẹlẹ̀ nísinsìnyí? Láti gbogbo wípé àwọn Fúlàní ti wọ ọpọlọ, wọ́n ti ń pa àwọn èèyàn lóko. Lẹ́yìn gangan báyìí ń sọ̀rọ̀ lọ́wọ́ ní èní on the 20 ọjọ́ Tuesday. Ní ọ̀sán láago kan ọ̀sán báyìí la wà báyìí. Gbogbo àwọn àgbààgbà gbogbo everybody ló wà ń bì báyìí. So níwòye náà ni o, níwòye kan náà ni o. Olùkọ́ yín sà. A tó ń pààyàn lọ́wọ́lọ́wọ́. Pastor Joseph. Abbas ṣé mi nìyẹn? Ṣé mi ni Pastor Joseph? Nǹkan ti ṣe wá Ọlọ́run. Nǹkan ti ṣe wá gan. Wọ́n ní kan ṣe yàn, nǹkan ti ṣe wá gidi gan. Nǹkan ti ṣe wá o. Díẹ̀ ní Tàlàbá nínú ìbejì. Díẹ̀ ó ní ti Àlàbá nínú ìbejì.
lórí Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ fún gbogbo ìran Yorùbá, that is Kòkòrò Gangan. Lẹ́yìn ẹ̀ ó kan Ọ̀yá Tọ́pẹ́. Give me a second. Yeah, hello. Wọ́n wà lórí fídíò. Mo ń ṣe fídíò lọ́wọ́. Lẹ́yìn ẹ̀ ó kan Adétó Adé Níjàbàtà tó jẹ́ Ààrẹ Ọ̀nà kẹta. So lẹ́yìn ó tún kan Níjàbàtà náà ní Òkú, ó jẹ́ Ààrẹ Ọ̀nà kẹrin. So Jàbàtà yẹn àti Ìwòye ló ń darí Jàbàtà. Jàbàtà wà lábẹ́ Ìwòye ní ìlú kan náà ní ilẹ̀ kan náà dẹ̀ ni. So bẹ́ẹ̀ ni àwọn incident yẹn ti ṣẹlẹ̀. So dáàdi wa tí wọ́n jẹ́ olórí jagunjagun fún gbogbo ìlú yẹn, ilẹ̀ Ìwòye parapọ̀, Jàbàtà, àwọn ni wọ́n wà níbi tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀. So gba àwọn ọmọdé náà wà níbí pátá ní èní yìí tí ń ṣe ọjọ́ Sunday nínú oṣù kẹjọ, Sunday kẹta rẹ báyìí. So ẹ jẹ́ ká gbóhùn látẹnu Jàgùdẹ Lógún Ọ̀fẹ́ o. Ẹ máa bá wọn sọ̀rọ̀ báyìí. Gbogbo ìrìn àwọn tẹ̀ ń bẹ̀rẹ̀ náà ẹ̀ Ọlọ́run bá wa ṣe ìrìn Jàgùdẹ Gbàlò Jàgùdẹ Wòye Kétu lẹ́sìn Gbàlò Jàgùdẹ Wòye. Mo ti ṣe wàhálà yìí tí ó ti bọ́lọ̀ mi. Mo fẹ́ràn àwọn yín láti ọ̀dọ̀ yín. Gbogbo ìrànwọ́ pátá mo fẹ́ látọ̀dọ̀ yín. Àti yẹ oṣù tó kọjá bá ṣe gbé ẹnìkan nìyẹn. Àti wàhálà rẹ̀ èyí tó kọjá bá ṣe gbé wọn bá àkẹ́rẹ́ ni wọ́n tún ṣáyìn àládà. tó ìjẹ́jọ́ tó ti gbé kan ní àti mọ́ ara ṣe lé rẹ̀ èkó tí gbà. èèyàn méjì àbí mẹ́ta. èèyàn méjì náà gbé báyìí láì ṣe wàhálà lé rẹ̀ èkó tí gbà. tó ìrànwọ́ yẹn mo fẹ́ gbogbo agbá mo fẹ́ ìrànwọ́ yẹn. tó mo fẹ́ aláàna gbogbo ẹ̀ ń tà ń ṣe kíní tó ń ṣe náà kí wọ́n tún ẹ gbé yàrá náà Ọlọ́run ò jẹ́ àmọ́ gbogbo ìkómìdòkó mi mo fẹ́ ìrànwọ́ yẹn ni. Ìrànlọ́wọ́ Sunday Igboho bàbá wa Chief Dr. Sunday Igboho ṣá àti gbogbo ọmọ Yorùbá ní àpapọ̀ òun ni àwọn bàbá ń pè fún báyìí. So iṣẹ́ tí ilé rán mi ni mo jẹ́ ààbọ̀ èyí èmi ọmọ yẹn náà ni àtakú ti Jésù tí mo jẹ́ state coordinator fún gbogbo. Sunday ni fídíò pọ̀ mi bí yìí o tí bá ní kí n máa play àwọn fídíò yẹn lóríṣiríṣi ó ti péjọ méje lénìí ó ti péjọ méje tí wọ́n kàn dojú bọ abúlé kan tí wọ́n lọ ń kó wọn bẹ̀ ó ti pé 7 days ní èní ẹ bá flag show yìí kò bá máa rìn problem tí ń nìyẹn a kàn wà nínú rẹ́kọ̀dù pé nígbà tó ń ṣẹlẹ̀ mo ń pariwo fún yín ẹ bá flag ẹ kó pe èèyàn mẹ́ta èèyàn mẹ́rin ló kù bẹ́ẹ̀ sìn kò bá ku èèyàn kan eléyìí tá ń ṣe eléyìí tá ń ṣe mò ń ṣe torí ọjọ́ iwájú àwọn ọmọ mi pé ìyá wa wà nínú àwọn tó sọ pé wọ́n dìde fún ilẹ̀ Yorùbá tó bá wùn yín kẹ́ ṣí ẹ̀ tó bá wùn yín ó pé 7 days ní èní 7 good days àná Monday ṣe pé mi play ti Sunday torí ẹni tó sọ pé nothing like that is happening ló jẹ́ kí n play ti Sunday ó péjọ méje ní èní Nàìjíríà ti wà ní okay Nàìjíríà ó ti péjọ mẹ́jọ Nàìjíríà báyìí ó ti péjọ keje lọ́dọ̀ tí wà níbí báyìí tí wọ́n ti ń wọlé wọ́n kó wọn ni wọ́n gba ẹkúkú gbọ́ lánàá 10 million 20 million 32 million ẹni tó nílé ń talé ẹni tó ní mọ́tò ń ta mọ́tò ẹni tó ní ọ̀kadà ń ta ọ̀kadà oríṣiríṣi ni wọ́n ń tà láti fi lọ gbára wọn kalẹ̀ when we are talking about one Nigeria bí tí one Nigeria bá wà dé ni kò sí tó máa ṣẹlẹ̀ o believe anything máa ṣẹlẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ wo jẹ́ kí n ṣọ́ọ̀kì ẹ̀ you still waiting for one Nigeria jẹ́ kí n ṣọ́ọ̀kì ẹ̀ eléyìí Facebook kò ní gbà but tó máa fi dàárọ̀ la ẹ lè rí wo lórí YouTube but bí ṣe ń sọ̀rọ̀ báyìí ó wà lórí ìrìnkèrindò Yorùbáwùyí lórí ìrìnkèrindò Yorùbáwùyí ó wà ń bẹ̀ Facebook kò ní gbà ká ṣú ẹ̀ ẹ máa fi tara yín gbọ́ please just listen.
Video yẹn gangan wà lórí Nkerin Yorùbáwùyí, but listen to it. Good morning, Nigerians. My name is Mr. Anko. I work with the serious stuff with the first education admin. Ta ló ń pè mí? Of me ṣẹ́jú kẹjọ. Sọ̀rọ̀ náà. Hello? Okay. Ẹ má bínú. Good morning, Nigerians. My name is Mr. Anko. I work with the serious stuff with the first education admin. I also serve as chaplain. So I'm also the director of the Native and Interfaith Association of Nigeria. And with me here is my daughter, Grace. On the 14th day of July, we were kidnapped from our home and brought to this very place. During the process of a negotiation, my family negotiated a ransom and 6 million naira was given. But on collection, it was discovered that torí kíní tó ń dún bí ẹyẹ torí inú gbóná wà bàbá àtọmọ Facebook ò ní gbà bẹ́tẹ̀ máa rí lórí YouTube wà lórí Nkerin Yorùbáwùyí torí kíní tó ń dún bí ẹyẹ yẹn kán kí máa translate ẹ̀ fún yín bàbá àtọmọ ilé wọn ni wọ́n àtúntì lọ kó wọn wọ́n tó ṣì ń dóde wọn Nàìjíríà wọ́n béèrè fún 6 million wọ́n ti fún wọn ní 6 million lẹ́yìn 6 million 6 million naira is not enough. Another 6 million naira was demanded, and a buzzer, 2 buzzers made motorcycles, and a Honda also. Lẹ́yìn sí tó gba 6 million tán, wọ́n ní 6 million yẹn dà pé kò ní tó fáwọn méjèèjì. Now they need another 6 million naira. Another 6 million naira. Pẹ̀lú Honda bicycle. Akínú máa ń pe ọ̀kadà Honda méjì. Then another ọ̀kadà ó tún dárúkọ yẹn náà. Wọ́n need yẹn náà méjì. Wọ́n tún wá need the bus méjì. So demanded. I did all we could. We sold everything that we have. We sold our properties, sold our car, sold our items. We took loans. My brother took loans. My wife took loans. Men of goodwill also assisted us. All that 6 million naira that was charged. As it is now, fellow Nigerians, I want to beg of you. I want to beg of our First Lady, the Mother of the Nation, please come to our aid. She's the Esther of our time. Please come to our aid. Our daughter has been exposed to a lot of maltreatment, a lot of exposed to starvation. She don't even know what's supposed to do. My condition is increasing every day. I'm diabetic. Please, I want Nigeria to come to our aid. I want Nigeria to come to our aid. Assist us. What is needed now is 6 million naira and 2 brothers motorcycles and Honda motorcycle. Please come to our aid. Assist us. They have given us from now to Thursday next week. Otherwise, we are going to be executed. My wife is going to be, my daughter is going to be sent on marriage. She's just 13 years, SS1. Please help us. Help us. Help us. I need your help. Help us and give you very clearly. For those of you still waiting for one Nigeria, for those of you that is in Sunday Igboho, if now you be this income, it can happen to anybody. Trust me.
It can happen to anybody. In as much tí o bá ṣì wà ní Nigeria, this can happen to anybody. For those of you tẹ́ fẹ́ Yorùbá nation, for those of you tẹ́ ń bú wa, àwọn aláìníṣẹ́, àwọn aláràkà, olùgbọ́ yẹn, wọ́n kọ́kọ́ gba 4-6 million. Ẹ̀yin tẹ́ ń flag show yìí, ẹ kúṣẹ́, ẹ flag ẹ táyà. Ẹ máa flag, ẹ máa táyà. Ṣebí kó má bàa rìn ni. Ṣebí káwọn èèyàn má bàa rí ni. Ẹni tí wọ́n mú yẹn pẹ̀lú ọmọ ẹ̀, mi mọ̀ wọ́n rí. Wọ́n yìí ṣe family mi. But because they are human being like me. Wọ́n kọ́kọ́ gba 6 million àkọ́kọ́. Wọ́n ní 6 million yẹn ò tó. Àwọn ní 6 million ní kán lọ wá. Wọ́n dẹ̀ wá 6 million, wọ́n kó 6 million fún wọn. Wọ́n láwọn ò ní fi wọ́n lè pé because 6 million yẹn ò tó. Now they are demanding for another 6 million. Ọ̀kadà kíná pọ̀ ọ̀kadà yẹn kíní kan Honda méjì. Wọ́n tún dá ọ̀kadà náà, yẹn náà méjì. Pẹ̀lú 2 buses. Pẹ̀lú bọ́ọ̀sì méjì. Wọ́n láwọn ti ta lé, àwọn ti ta ọ̀nà. Wọ́n ní gbogbo àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n àwọn náà ti lọ gba loan. Kí wọ́n lè bá fi wọ́n lẹ̀. But mo láyè láti sọ fún yín pé ẹ kúkú gbọ́ lẹ́nu ẹ̀. Èní ni Wednesday ní Nigeria, Tuesday làwa ṣe wà mí bí. Wọ́n tó bá di Thursday, ìyẹn ọ̀la, wọ́n máa pa bàbá. Wọ́n dẹ̀ máa fi ọmọ, wọ́n máa give a hand, wọ́n máa give her out in marriage. Wọ́n náà máa fi ọmọ lọ́kọ, yes. Mo já àjá ìkíni Yorùbá ti máa lò tí Facebook kò ní ṣá mi ní kíní. Wọ́n náà máa fi ọmọ lọ́kọ. Kí ló dé tẹ̀ ní share video yìí? Wọ́n pe Madam Olúrẹ̀mí Tinubu, wọ́n ní kó come to their assistant. Kó come to their aid. Kó má bá fi ọmọ yẹn lọ́kọ. Bàbá lòun wà diabetic. But tó ń dùn ni pé ó lọ́mọ òun, she is just 13 years. Ẹ̀dẹ̀ pé àwọn pípì wọ́n like ọmọ kékeré gan. Anything ọmọ kékeré wọ́n like ẹ̀ gan. Ó lọ́mọ 13 years péré ni. Ìfọwọ́ tó bá fẹ́ lọ wo lọ sórí ìrìnkèrìn lo Yorùbá Wuyì. Kẹ́ lọ wo ńbẹ̀. Kẹ́ wo tí wọ́n gbé fún ọmọ yẹn dání. Ọmọ yẹn ó kàn wò báyìí. Ẹ mọ̀ kíyàn kan máa wò bí ọmọ yẹn gan mi ṣọ́pọ̀ kò tí lose memory ẹ̀. Ọmọ yẹn kàn ṣáà wò báyìí ni. Facebook nígbà ká ṣú ẹ̀ fún wa lórí ìrìnkèrìn lo Yorùbá Wuyì lórí YouTube. Tẹ́ bá rí ìbọn tí wọ́n gbé fún ọmọ yẹn dání, tí wọ́n ní kó gbé kó apá, ó wúwo ju ọmọ yẹn fún ara ẹ̀ lọ bóyá ṣapá ni. Inú igbó yẹn ni wọ́n ń sùn. Wọ́n láwọn afọmọ yẹn lọ́kọ. Àwọn àtà. Wọ́n á fi lọ́kọ. Òbá tó bá tà kíní kan máa ṣẹlẹ̀. Ẹdìyẹ ò ní tọ̀. Nothing will happen. Leah Shuaib. Let me see if I can get our picture out. Leah Shuaib. Let's go to Google. And I'm going to bring her out for you. Leah picture. This is Leah Shuaib. 2015 ni wọ́n gbé ní school ni wọ́n ti gbé. Kí ni mo sọ fún yín? 2015. This is Leah Shuaib. Ni wọ́n ti gbé ní school. Ẹdìyẹ òtọ̀. Kí la wà yìí? How many years? 16. 2015 to this time, 2024 la wà yìí. Ọdún mélòó nìyẹn? Tí wọ́n ti gbé Leah Shuaib. Oh, bí ó ti kú. Kò kú. Ó wà ńbẹ̀ tó ń bímọ fún wọn tí wọ́n ń ṣèkómọ tí wọ́n dẹ̀ ń ṣú ẹ̀ lórí agbágbé. Oh funny. Go funny now. You dey whine. Ṣé you dey whine? Mo fẹ́ bẹ̀ wo Oni for you to know how young she is. Ó ti dàgbà sọ́dọ̀ wọn fẹ́ bo bẹ̀yẹn ni o má bínú.
okay mo fẹ́ bo bẹ̀yẹn okay. Leah Shuaibu ní ó ti dàgbà. Ó ti dàgbà. Wọ́n ti ń gbéyàn lẹ́kọ̀ọ́. Kò sí wàhálà, Ọlọ́run ṣàánú wa ni. Òun ló ti dàgbà yìí. Ọmọ tó ti bí á ti tó. Okay, wọ́n ti padà wọ́n padà sọ wọ́n padà sọ di Muslim ni. Wọ́n sọ di Muslim. Oni. Ara àwọn ọmọ Chibok girls tí wọ́n kó láyé Jonathan. Ṣé 2014 náà gbé 2014. Ara àwọn Chibok girls tí wọ́n gbé ni. Ẹdíyẹ ọ̀tọ̀. Kò sí tó máa ṣẹlẹ̀. Ọkọ tó fẹ́ bàtọ́ wọ́n pa wọ́n announce. Ọkọ tó fẹ́ o wọ́n ti pa o. Wọ́n dẹ̀ tún fún lọ́kọ mi. Ọmọ ọdún mélòó ni Leah Shuaibu gbà tí wọ́n gbé. Má tó ń pariwo yìí náà sí. Ó bẹ́ẹ̀ díẹ̀ máa tọ̀. Ẹ ti yẹ òní tọ̀. Kò sí tó máa ṣẹlẹ̀. A sọ fún pé wọ́n ò ní gbé fún bàbá Tinubu. Ṣé wọ́n ti gbé fún Tinubu báyìí? Ṣé Tinubu inú Tinubu máa dùn wípé àwọn oh my God. Leah Shuaibu nìyẹn. Àti ọmọ tó ti bí á ti tó bí á mẹ́ta. Even the year she died in last year tó tún bímọ mi. Ipe kon release ẹ phone. You see, Leah Shuaibu ó wà lára part tí mi ò ṣe believe in any religion. Ọlọ́run. Again. Leah Shuaibu wà lára wọn tí mi ṣe believe in any religion again. Leah Shuaibu was a Christian. Nígbà tí wọ́n mú. She was a Christian. Wọ́n wá ní kó convert sí Muslim. Lọ́ka o, ó wà lórí agbágbé o. Wọ́n ní kó convert sí Islam. Ó lóun ò ní ṣe Islam. Ó ní pé Jésù lòun believe nínú. Jésù ni. Lẹ́yìn Jésù, Jésù tún ni. You can imagine how religious she is, or maybe I will use she was then. I don't know if she is still religious now. I don't know if she still believe in Jesus. That Jesus nìkan. Why the Muslim won't need the Muslim? By fire, by on wá rí pé bí Ọlọ́run dáríjì mí o, bí àwọn rí pé ẹni tó máa ní ọkàn ìfọkànsìn that olótìtọ́ ni. For her to say pé òun ò ní convert say. That same Leah Shuaibu leg tó ti ń bọ ìjáàbù yìí o. Oni, let me show you. Oni from Leah Shuaibu Christian to Leah Shuaibu Muslim. Oni. So ti convert àbí ó ti convert. Ó dẹ̀ ń bímọ fún wọn. Ẹdíyẹ ó tọ̀. Wọ́n bá gbé anybody ní Nàìjíríà yẹn kò sí tó máa ṣẹlẹ̀. Ọlọ́run. Ọlọ́run. Àwọn obìnrin Nàìjíríà ń san àwọn àfi wọ́n ṣọ̀run àjìjà ni. Àbí àwọn boko náà wọ́n ṣàdámira. Ṣé ìlú nìyẹn? Mo ń bèrè ni. Ṣé ìlú nìyẹn? A ní ẹjẹ́ adádúró, ẹjẹ́ adúró, kó ní kálukú lọ láyé ọmọ Yorùbá ń bú wa. Àwọn oníranù, àwọn ó ti ń kílé ẹ̀ báyìí. Ẹni pé wọ́n ti report mi. Wọ́n ti report page yìí pa. Wọ́n ṣe report page yìí ni. Ọlọ́run á fún yín lálàáfíà. Bẹ́ẹ̀ tó máa wà nínú rẹ́kọ̀dù pé Yorùbáwùyí nígbà kan láti gbà báyìí ó máa kó wọ́n pè ní Yorùbá. Àwọn ọmọ mi máa fídíò yìí àwọn ọmọ mi máa rí ìdá ẹ̀ṣí ẹ̀ o ìdá àwọn gbé péjì yìí wálẹ̀ o ìdá àwọn gbé péjì yìí wálẹ̀ o èmi náà mò ń gbé pamọ́. The more you comment, the more Facebook recommend it. The more you press love and like button, you thumb up, the more Facebook, YouTube recommend it. The more you start looking at me like this, sometimes my mama
even kò yẹ pé èèyàn ẹyọkan ló ń wò màá mọ̀ wá sọ èló ni Facebook máa fún mi Facebook lè máa san $5 lórí nǹkan tí mò ń ṣe Facebook ó lè máa san $5 lórí nǹkan tí mò ń ṣe èló ni máa san fowó náà tí mò ń lò time mi nǹkan tí máa lọ ṣiṣẹ́ máa lọ síbi iṣẹ́ tí mo lọ ṣiṣẹ́ èló ni wọ́n máa san fún mi níbi iṣẹ́ mi tí màá ṣiṣẹ́ 1 hour máa san $5 fún mi ẹdìyẹ ò ní tọ̀ máa yẹn Thursday náà fún dà tẹ́ bá lè bá wa share I will not say share o Ọlọ́run tẹ́ bá lè bá wa share tó bá lè dọ́dọ̀ àwọn kan tó bá lè kan àwọn kan tó bá lè wo ọlá ọmọ yẹn because má tán rẹ o ọlọ́pàá kankan kò ní débẹ̀ lọ ṣe anything I wish you can go on Ìrìnkèrindò Yorùbáwùyí kó lọ wo ohun tó wà lọ́wọ́ tó ní kí ọmọ yẹn gbé dání ohun tí wọ́n ní kí ọmọ yẹn gbé dání I wish you can go on Ìrìnkèrindò Yorùbáwùyí go and watch it tó bá wo fídíò yẹn tó bá tí ẹ̀mí ò bá ṣèkì lẹ́ẹ̀mejì ó lágbára o tó ń gbé fọ́ ìrìn yẹn gan wúwo ju ọmọ yẹn lọ lọ́ngí tọmọ yẹn gbé dání ó wúwo jòun fún ara ẹ̀ lọ ọmọ yẹn ọbìrì pé bàbá yẹn kò lè jẹ méjì tó bá jẹ ọ̀kan tán kó tó dákẹ́ Ọlọ́run ògún gbọ́ ó ní lọ́kì ni wọ́n á dẹ̀ gbé ọmọ ẹ̀ wọ́n á ta ni wọ́n sọ yẹn wọ́n láwọn á ta ọmọ ẹ̀ nothing will happen kò sí tó máa ṣẹlẹ̀ so either you want Yorùbá nation you don't want Yorùbá nation ojú gbogbo wa jọ máa jà. My question is fake 6 million tí wọ́n gbà kí ni máa fi ṣe fake 6 million tí wọ́n gbà lọ́wọ́ wọn kí ni máa fi ṣe another 6 million tó tún ní kàn lọ mú wá kí ni máa fi ṣe bicycle mẹ́rùn mo ní bicycle tí mo mi lára mi bí Honda ọ̀kadà tó ní kàn lọ rà wá kí ni máa fi ṣe àwọn bọ́ọ̀sì méjì tó ní kàn lọ rà wá kí ni máa fi ṣe èló ni wọ́n ń ta bọ́ọ̀sì ẹ̀kọ̀ọ̀kan Nàìjíríà ń sìn èló ni wọ́n ń ta ọ̀kadà Honda ní Nàìjíríà nísìn and tó bá wá gba gbogbo ẹ̀ tán ta ló lè fọwọ́ sọ̀yà wípé wọ́n máa release wọn láàyè ẹ lè fọwọ́ sọ̀yà pé wọ́n máa release wọn láàyè that they will be released alive after tó kọ́ gba everything tán ṣe lè fọwọ́ sọ̀yà wọ́n máa release wọn láàyè tó bá wá padà release wọn ní ààyè ọmọ 13 years I wish you could go on Ìrìnkèrindò Yorùbáwùyí and watch it video is like just like bóyá 1 minute 20 something seconds kò pé 2 minutes I wish you could go and see that girl kò wo how traumatized ọmọ yẹn look ọmọ 13 years ìgbà náà tó pọ́n ti gbé wọn náà lẹ́mi ẹ̀ka gbà tó pọ́n ti gbé wọn mo fẹ́ gbà tó pọ́n ti gbé wọn. Good morning, Nigerians. My name is Isa Anto. I work with a serious staff with the First Education Department. I also serve as chaplain, so I'm also the director of the Museum and Interfaith Association of Nigeria. And with me here is my daughter, Grace. On the 14th day of July, we were kidnapped from our home and go to the... ẹ gbọ́ ìgbà tí wọ́n ti gbé wọn ọmọ 13 years ṣé ẹ gbọ́ ìgbà tí wọ́n ti gbé wọn kí ni déètì èní náà èní ní August 2021 Nigeria wọ́n ti gbé wọn láti 14th of July so wọ́n ti lò over oṣù kan nínú igbó kí ni wọ́n ń jẹ kí ni wọ́n mu ṣé wọ́n ń wẹ̀ tọ́mọ yẹn bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù ṣé wọ́n ra páàdì fún tó fi ń ṣe nǹkan oṣù inú ilé wọn náà ti lọ gbé wọn o God bless you 14th of July inú ilé wọn ni wọ́n ti lọ gbé wọn o
òṣìṣẹ́ ìjọba ẹgbọ́ṣẹ́ tó pòun ṣe ó ti lé lóṣù kan nísìn tí wọ́n ti gbé wọn. Kai. Ẹdìyẹ ò ní tọ̀. Nothing will happen. Nothing tó máa ṣẹlẹ̀. Èló làwọn senator yín gbà? 21 million. Yes. They don't care about you. You want, yeah. Well, my Yoruba, I want to come back home. Tell you come comment more. Oh yeah, come back home now. Come and say kini kan. Come back home. Ebi ti fọ́ ojú wọn. Wọ́n bí wọn re. Wọ́n ò lè come back home mọ́. Ebi ti sọ orí wọn mọ́ gìrì. Wọ́n ò tó bẹ́ẹ̀. Come back home. Come back home. Amali. Atale Yoruba. Come back home. 14th of July. And in the 20th of August 2024. Wọ́n ti lò dojo kan lọ nínú igbó kò sí tó máa ṣẹlẹ̀. Tọ́n bá pa wọ́n kò sí tó máa ṣẹlẹ̀. Ọmọ yẹn. Wọ́n yẹ máa sọ ní ọmọdé. Ìgbà tí tínà campaign wọ́n sì ń jò. Táwọn àǹtí wọn àtàwọn màmá wọn tí wọ́n campaign fún wọn. Ọ̀gá ọmọ Yorùbá wí yẹn. Oh yeah, come back home. Come and fight for them. Yorùbá nation lórí irọ́. Sunday Igboho fẹnu wúgẹ́ẹ̀tì. Sunday Igboho fẹnu jáwáyà. Tí yín padà ta. Ó ta fún yín àbí ó ta fún yín? Tí yín padà ta. Tinubu might think pé tó máa débẹ̀. Òun á ṣe dáadáa. Tinubu mi ò sọ pé mi ò dúró fún Tinubu o. I am not saying nǹkan tí Tinubu mean nìyẹn o. But ó lè ro lọ́kàn pé tó máa tiẹ̀ débẹ̀. Kóun lọ ṣe dáadáa. Nigeria did not belong to Yoruba. Bí ó ṣe belong sí wọ́n tó ń wò mí tó jẹ́ ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni kò belong sí Tinubu. Either you take it or you leave it. Bí ó ṣe belong fún wọ́n tó ń wò mí tó jẹ́ ọmọ Yorùbá. Tí ó belong sí mi, tí mo ń sọ̀rọ̀, tí mo jẹ́ ọmọ Yorùbá. Bẹ́ẹ̀ ni kò belong sí Tinubu. Bàtí Tinubu ti débẹ̀ kí ni torí ṣe? No ẹ sọ̀rọ̀ náà. Tinubu ò ti débẹ̀. Tí Shettima ti ń sọ fún yín pé òun ló máa take care security Nigeria. Náà ẹ wá sọ fún mi, ìyàtọ̀ dà láàrin Tinubu gbà tó wà ńbẹ̀ àti Buhari. Àwọn tó dẹ̀ ń ṣe kinní wọ́n ti rí bí wọ́n ti as in I don't know. It's just like pé èèyàn jí láàárọ̀ ń lọ sí shop. That is what they see it as. Àkànjí láàárọ̀ o, à ń lọ ṣọ́ọ̀bù wa o. Nǹkan kò ti ní ṣọ́ọ̀bù, ó ti ní ṣọ́ọ̀bù ẹ̀. There's a video here. I don't know. Maybe I will put it on my YouTube because Facebook kò fẹ́ gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. I think I will, maybe it's here, I will put it on my YouTube. Obìnrin yẹn lọ street camera. Bí a camera wájú ilé bí a ti woman yẹn or to another house ló gbé. Tẹ́ bá ti rí fídíò yẹn. Woman yẹn ń bọ̀ ni. Kíní sì máa tún máa edit máa gbé sórí YouTube. Woman yẹn ń bọ̀. Ó fẹ́ wọlé ẹ̀ báyìí. Inú igbó tó fèsì ilé ẹ̀ ni wọ́n ti jáde. Tẹ́ bá rí tí wọ́n kó dání. Tẹ́ bá rí tí wọ́n kó dání. Woman yẹn ò lè because wọ́n ti gate. Woman yẹn ò lè wọlé mọ́. Àwọn náà wọ́n kan gate. Bóyá woman yẹn bí àwọn family máa jáde máa wá ṣílẹ̀kùn fún. Bí àwọn yẹn náà wá rí wọn nínú kámẹ́rà ni wọ́n lè ṣílẹ̀kùn. Wọ́n jù sórí internet, wọ́n lórí internet. Bá sórí Facebook a máa sọ pé kíní kan. I don't know. Fídíò tí mi lè show fún yín. Ó wà lórí Facebook káàkiri. Fídíò tí mi lè show fún yín. Ó wà ní orí Facebook káàkiri. Mo gbé picture lásán sórí Facebook. Facebook sọ fún mi pé ó flagged. Because wọ́n ti report page mi. Report. Nígbà tí mò ń sọ fún yín nígbà yẹn pé ohun tó wà níwájú. Bóyá àwọn tó ń wò mí bóyá wà lára àwọn tó jọ report page mi. Bóyá àwọn tó ń wò mí bóyá wà lára àwọn tí wọ́n jọ report page mi nígbà yẹn. Now how market? How market? Report page mi kó má bàa lọ ni. Kò sí wàhálà. Ṣé bẹ́ẹ̀ report ẹ̀mí mi.
náà ojú gbogbo yín ti dancing bóyá àwọn tó ń wò mí ò lè kọ́mẹ̀ntì àbí ẹ̀rù ń bà ẹ́ tó wà lára àwọn tó ń bú mi nígbà yẹn kò sí wàhálà eléyìí ó ṣẹ̀ṣẹ̀ rí 6 million kó kalẹ̀ tó bá yẹ pé ọmọ àlà tààrà gómìn tèmi tó bá yẹ pé ọmọ tí kò léèyàn àkànbí pankẹ́rẹ́ okay why did you show me? Okay, it's okay. I don't want to. It's okay. Yeah, coffee join the video. I don't know. So I will join. Nígbà yẹn, so what clear lójú yín nísìn, àbí kò tí clear. Ó yẹ kó ti clear. Ó yẹ kó ti ṣe kíni? Ó yẹ kó ti clear. Hello. Ẹ rọra máa ìyá Yorùbá wuyì kò ní bàjẹ́ fún a máa rí bá ìyá lálùbáríkà nínú àwọn tí Ọlọ́run fún Yorùbá bẹ́ẹ̀ ní ṣùgbọ́n láìláì fún ẹ̀lẹ́wà pẹ̀lú àṣẹ Ọlọ́run a máa rí bá mà. Ìyá wa ló kàn ní kí yín náà ní kí n ní lọ́pọ̀. Ẹ ṣeun adúpẹ́ sà. So Yakubu ẹkújọ mẹ́ta ẹ ṣé gan mo dúpẹ́ ẹ ṣé gan God bless you gbẹ̀yìn tẹ́ join wa ẹ ṣé gan adúpẹ́ ẹ má bínú pé mo ń wo fóònù lẹ́mẹ̀wá mo ń wo time ni because mi ò fẹ́ pẹ́ lọ títí lórí ètò yìí so kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ tó máa gbẹ́ anybody tó máa pẹ́ anybody gbẹ̀yìn tẹ́ report page mi ẹgbẹ́ ṣe wàhálà ẹ̀ ṣe Ọlọ́run tó máa ń pèèyàn nítorí ògo ni o èmi ló yẹ kó máa pè bẹ́ẹ̀. When I was on Facebook anything Facebook I don't even know pé wọ́n sanwó fún wọn lórí YouTube Ọlọ́run I don't know I will just be doing everything on Facebook but Facebook mi ò kó máa san fún wọn lórí mi mọ̀ ọ̀hún tìgbà tẹ́yìn kan wá gbé fídíò mi tí mo ní kí ló dé ń gbé fídíò mi tí wọ́n bá yọ orúkọ mi kúrò níbẹ̀ ẹnìyẹn ní kò sí nǹkan tí mo fẹ́ ṣe wọ́n máa gbé fídíò mi lọ ẹnìyẹn wá pè mí jókòó wá ní Yorùbá wuyì máa dà fún yín ẹ máa ó ṣàdúrà ó ní mama ẹ̀yin ni God send sí mi ẹ̀yin Ọlọ́run lò fún mi owó school mi fídíò yìí ni mo fi ń san I'm like what wọ́n ní ẹ ṣe wá dúró sórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube mo wà lórí YouTube mo wà lórí èmi ju fídíò sí náà bẹ́ẹ̀ kọ́ bye today I am happy tí èèyàn 50,000 báwo mi lórí Facebook I will prefer kí èèyàn 10,000 wò mí lórí YouTube Ọlọ́run tí bàtà bá ti ń rópọn lápọn láròjù ó máa ya ni anywhere tó má ti ń lé ẹ má fọ̀ sáré síbẹ̀ sákò mbẹ̀ I think you'll be able to learn one ọ̀rọ̀ tí mo kàn ra sọ ṣókí yẹn nígbà lórí Facebook báyìí àwọn àfáà máa rìpọ́ọ̀tù àwọn ilé máa rìpọ́ọ̀tù go máa rìpọ́ọ̀tù and I'm like irọ́ ni Facebook yìí mi ní kúrò fún yín sẹ́ lórí Facebook yìí àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́ ni people must hear my voice èyí á jẹ́ àwọn èèyàn mi. the one person that person tó bá wù yìí mama fídíò yín gbẹmúṣẹ́ pé àwọn kan lórí Facebook yẹn lórí YouTube yẹn bí yẹn ṣe fídíò báyìí nísìnyí please if you want to take this video take it yes if you want to take the full video take it use it put it on your Facebook put it on your YouTube get money from it I don't care. I don't care. Yorùbá wuyì lórúkọ mi
kó má wùlẹ̀ sí pé òun lọ edit ẹ̀ ó ń change ohun mi òun edit ẹ̀ ó ń change no I'm not gonna report you. In different strike. Take the video, make money from it. Don't come and beg me for 2,000 naira. Open Facebook. If you want to cut it, put it there. Don't edit it. Got me so much. If you want to put it on YouTube and make money, put it on your YouTube platform. Make money. I don't care. I don't. I just want people to know what on share in Nigeria. And if you're on my Facebook, you want to share it. You see it on my YouTube on Yorubawuyi or in Yorubawuyi, and you want to share it. If you believe what you want to share, that fún àwọn èèyàn láti gbọ́ tó bá ti ń wọlé wá tẹ love and like button tiẹ̀, wá tẹ thumb up tiẹ̀, wá share, wá comment. Ó fẹ́ gbọ́ àwọn ará bí náà ń wò wá. International body mi ń wò wá. They'll be like, eléyìí ò ní iṣẹ́ jàre. She's the only one talking, and nobody is saying anything to back it up. Nǹkan tẹ́ mọ̀ nìyẹn o. Ọlọ́run ló máa gbà wá. Àwọn kan Ọlọ́run máa rán. Àwọn tó lọ́run dẹ̀ máa rán máa wò ká. Eléyìí kan sọ̀rọ̀. I think she's jobless. Tàbí kò ní iṣẹ́ ló ṣe wá ń sọ̀rọ̀. Because wọn ò rí ẹ̀yin tá à ń campaign fún pé yà ń jẹ yín. Tẹ́ ẹ sọ ẹ̀dùn ọkàn yín. Torí owó ló ṣe ń ṣe. Torí monetization. Àwọn tó dẹ̀ máa ń kọ́ torí monetization. Ebi ti fọ́ ojú wọn. Wọ́n ò síbí láti wá kọ́ torí monetization mọ̀. Yeah, you just want to monetize your page. You just want money to ṣoge. Ìhòòhò báyìí ni àkàrà wà. Ọjọ́ tí mo mọ ẹyin tó ti ń ṣoge. Ìhòòhò làkàrà wà. I am doing this because I have the passion to save my people. I am doing this because I have the passion to free my people. Priority me is freedom for my people, Yoruba people, Yoruba race. That's my priority. Timothy 1 hour talking. I was not send videos. When they send it to me, they pay me. Kilo come. Me ò sí Nigeria mọ́, mi ò sí Nigeria kọ́, mi ò sí Nigeria. They beg me kilo come. Over gbọ́ wọn ní ṣe anything. Ìjọba Nigeria wọn ò ní ṣe nada. Ẹ̀yin tẹ́ ṣe wọlé lọ́wọ́ láti bẹ̀rẹ̀. Ẹ̀yin tẹ́ ń pariwo pé they should defend themselves. Àwọn tí wọ́n náà wọlé wò yìí, they should defend themselves. They are trying to defend themselves, and ìjọba sọ pé àwọn máa arrest wọn. You should go and hear from them. They are trying to defend themselves, and ìjọba said if you try and defend yourself, I'm a shiny arrest. A kó yín lọ. Ẹ káwọ́ yín Yorùbá. Ẹ káwọ́ yín kò bá yín kò bẹ̀rẹ̀ sí ní pa yín. With bara wa ni Tinubu ò ní ṣe anything. Even if you wish to do, kò ní ṣe. Sometimes I believe I can fly. I believe I can fly. I believe I can touch the sky. Tó bá gbìyànjú láti fly, lọ touch the sky, wàá fọ́ orí mọ́ gogodóòmù ni. So there are some times that a máa ń ṣe imagination, fiction. Ọmọ Yorùbá ló wà ń bẹ̀, ó yẹ kó gbà wá. Tinubu ò lè ṣe anything. Tá bá dá dúró, báwo la ṣe fẹ́ ṣe? Tá bá dá dúró, báwo la ṣe fẹ́ rí ṣe? Ebi máa pa wá o. Ní nǹkan tó máa fi ṣe kinní kan o, ká tó dá dúró. Okay. Because wọ́n rò nìyẹn, ebi máa pa wá. Ebi ò tí pa wá nísìn. Àwọn tí wọ́n wá ń wọlé pa wá yìí ńkọ́. And government, ẹ̀yin náà lọ wò láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ ṣe ń join mi. Àwọn tí wọ́n wọlé pa wá yìí ńkọ́. And the government is saying tẹ́ bá jà padà, a máa mú yín. Wọ́n ya fọ́tò àwọn èèyàn wa, wọ́n take picture wọn, wọ́n take videos wọn. DPO wá sí wòye. Ẹ lọ wò láti bẹ̀rẹ̀ kẹ́ gbọ́ lẹ́nu wọn o. DPO wá sí wòye. Wọ́n bá wọn settle ọ̀rọ̀. Àwọn tó ti pa lánàá yẹn, ó ti pé 7 days sí tó ti ń pa wọ́n. Ó ti ń wọlé, tó ti ń kó wọn. 20 million, 10 million, 30 million, 32 million tó ń gbà lọ́wọ́ wọn. Wọ́n tún wá sáárín ìlú ní ẹlẹ́wọ̀n bá wọn sí oúnjẹ wá. Kò sí tó máa ṣẹlẹ̀. Tinubu ò ní
ṣe anything bàbá yẹn sìn bàbá tí mo ti fídíò tí mo play fún yín ìpín kẹlẹ wò lórí nǹkan Yorùbá wù bàbá yẹn tó máa sọ pé téèyàn kan bá gbá ọmọ ẹ létí lójú ẹ kí ló máa ṣe and wọ́n máa bonítọ̀ ń fa ni bàbá yẹn sìn ọmọ ẹ náà ṣe yàmà lójú ẹ yẹn tí ó lè fa anything tó bá fa anything wàhálà wọ́n lè da jòkó báyìí kán bẹ̀rẹ̀ sí ní gé ẹran rẹ̀ díẹ̀díẹ̀ kò ní ṣe anything tí omi tó bá mọ níwọ̀n lèèyàn máa ń rẹ lásì omi tó bá mọ níwọ̀n omi tó bá kéré báyìí òun ni èèyàn máa ń rẹ ilá sínú ẹ̀ kì í ṣe omi tó bá pọ̀ Nàìjíríà lè lọ a máa jẹ́ neighboring countries where we can do business together. Ṣé mo fẹ́ bi ẹ́ ìwọ tó ń wò mí ìwọ màmá mi ìwọ